lẹ́yìn ìgbà tí ọkọ mi sọ fún mi pé ká fi ìkan nínú àwọn ọmọ wa ṣe oògùn owó ni àwọn ọmọ mi mẹ́ta fò sánlẹ̀ tí wọ́n kú. Mo débi ẹ̀rù bá mi. Ẹ̀yin olùfẹ́ Olúwa ṣe wọn máa kùn jí. Ẹ fìdílé nǹkan ẹjẹ́ àjọsọ. Mi ò gbọ́ rí, inú fíìmù ni mo ti ń gbọ́. Tí mo ti ń wo òrírí ayé mi ò gbélé rí o. Arábìnrin yìí sọ fún mi. Wọ́n sọ fún mi pé lẹ́yìn ìgbà tí ọkọ àwọn sọ pé kí àwọn fi ìkan náà ọmọ àwọn ṣe oògùn owó. Táwọn sọ pé rárá àwọn ò ṣe. Ní ọmọ àwọn mẹ́ta fò sánlẹ̀ tó. Wọ́n ní ọmọ mẹ́rin làwọn bí. Àwọn bí ẹyọ kọ̀ọ̀kan méjì. Àwọn bí ìbejì lé lórí. Ó fi jẹ́ ọmọ mẹ́rin. Sàdédé ní ọ̀sán ọjọ́ kan ní ọkọ àwọn wá pè wọ́n pé àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀. Àwọn ní kí ló dé? Ó ní ṣé bó orí gbogbo ẹ̀ ṣe rí nìsín tí ò sí nǹkan kan. Ibi tóun lọ ilé ẹ̀dẹ́yàn tí ẹ wà yìí ẹ tí ò lówó lọ́wọ́ òkú ni kò sí nǹkan tó ṣe láyé. Ó tún sàn sọ gbogbo ẹ̀ wọ́n ní lágbájá ọ̀rọ̀ tó ń sọ yìí ò yé mi. Ọ̀rọ̀ tó ń sọ yìí kò yé mi. Bá mi sọ̀rọ̀ kí ló ń sọ? Ó tó sọ pé kíndé kan pé bó ṣe wà ní ìsìn tó bá lẹ́nu kan tó sọ pé kó mọ́ ọmọ yẹn kan náà àwọn ọmọ kan fi ṣògùn owó ṣé o lè fi ṣe? Ó ní ọmọ kan náà àwọn ọmọ ìwọ náà tó lè ṣe. Ó tó sọ pé òun ò lè ṣe o but ṣé o mọ̀ pé ìṣe ò dáa ṣá? Ó ní farabalẹ̀ Wàsíù farabalẹ̀. A ní àwọn ọmọ tí mo bí fún ẹsẹ̀ tó bá ní kí wọn náà mọ yọkọ ní ẹ̀kọ́ fi ṣògùn owó ṣó o lè ṣe. Ó ló sọ pé òun ò lè ṣe àmọ́ iṣẹ́ ò dáa ṣé bó yọkọ ni káwọn yòókù lè wà òkè. Ó lóun ò ní lè ṣe bọ̀ tó ń bá ronú wò bọ̀ tí ìwọ̀yá ẹ̀ bá sọ pé o fẹ́ gbà kó ń ṣe òun máa sọ̀pọ̀tì ẹ̀. Má sọ pé kò sọ̀pọ̀tì mi. Ọkùnrin ó fẹ́ ti ọ̀rọ̀ sẹ́nu ìyàwó ẹ̀. Ó fẹ́ kí ìyàwó ẹ̀ sọ pé òun lè ṣe kíní kan. Ìyàwó ní òun sọ pé rárá má sọ bẹ́ẹ̀. A ní sí ìwọ tó jókòó mi ọmọ mẹ́rin sí mo bí fún ẹ. Wàsíù sọ fún mi táwọn bá sọ pé kò fọmọ kọ́ni wọn ṣògùn owó ṣó o lè ṣe. Ó lóko òun wá sọ pé òun ìgbà tó di pé òun ti wá ń lé sókè òun ti fariwo sọ̀rọ̀ ló sọ pé àwọn ò lè ṣe òun kàn pù lẹ́gẹ̀ẹ́ náà ni pé ó ti ẹ̀ ga lára ẹ ó ti nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ jù. Ok tó bá ní kò fèmílẹ̀ tó lè fi mí lẹ̀ mi ò lè fi ẹ́ lẹ̀ ń lè fa àwọn ọmọ mi sílẹ̀. Ó tó di pé tó bá gbé ok tó bá sọ pé inú ọmọ ẹ̀ àtọ́kọ ẹ̀ ẹnì kan kú tàbí máa fọ́ mú. Ó ní òun wá sọ pé òun máa sọ pé ìtọ́jú bá fẹ́ mú nu gbogbo wọn ni kó mú ọwọ́ ọ̀hún rèé. Ok tó bá sọ pé kí wọ́n kú àbí káwọn ọmọ ẹ̀ kú ìwé ló máa fi lẹ̀ máa sọ fún wọn pé ìtọ́jú bá fẹ́ mú ni kó mú òun rèé. Òun ò fọmọ bọrí o òun ò dẹ̀ kú fọmọ jayé nítòun o ní ó ní àwọn sọ̀rọ̀ ìníjọ́ náà ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀. Ó ní àǹtí Ṣeun kékeré ni mo rí lẹ́yìn ọ̀rọ̀ yìí ìṣẹ̀lẹ̀ burúkú kò ṣẹlẹ̀ nílé àwọn. Apá kìíní nìyí ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ dídé sọ̀rọ̀ ìdélẹ̀ ẹ lọ sórí YouTube channel mi kẹ́ ẹ bá mi pàdé ńbẹ̀. Ẹ ṣé tẹ́ ẹ bá ti wá wo fídíò lórí YouTube channel mi tẹ́ ẹ bá fẹ́ part 2 ẹ kọ síbẹ̀ pé part 2 máa lè fún yín ní part 2. Ẹ máa comment kẹ́ máa like kéde máa share náà látòrí YouTube mi náà. Ìyẹn ni pé ẹ fẹ́ kí n tún máa ṣe fún yín lọ. Ẹ ṣé mo dúpẹ́. Ìtì rí nǹkan àwẹ̀ mi ẹ̀yin aláwẹ̀ àwọn aláwẹ̀ tá a jọ ń gbàwẹ̀ yín ni o. Ọ̀gá mi kọ́ tẹ̀ ti fún mi ní nǹkan àwẹ̀ Cosby ẹ ṣé ìnáwó ìtọ́wò yín.